àwa tí à ń béèrè ìbéèrè nípa àwọn obìnrin tí ojú òbò wọn máa ń ṣó nígbà tí wọ́n bá ń dó okó. Ah, àwọn tí wọ́n bá ti bímọ ni wọ́n sábà máa ń ní irú àwọn complaint bẹ́ẹ̀ yẹn. Meanwhile, a ti sọ̀rọ̀ nípa rectovaginal fistula pé ihò láti ilé ìgbẹ́ lọ sí ojú òbò. Sì máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn obìnrin bá ń gbogbo tó ń ṣakitiyan àti bímọ, then gbogbo àwọn agbègbè tí wọ́n ṣiṣẹ́ dé lára obìnrin náà yìí máa ń fà. Níjọ́ tá a sọ̀rọ̀ nípa vaginal odor, la sọ̀rọ̀ nípa fistula yìí pé apart from pé ó máa ń fa òórùn, ó tún máa ń jẹ́ kí tó máa ń fa hair pé kí atẹ́gùn máa jáde. Ìsó tó bá ń wá láti ihò ìgbẹ́, ìsó tí ń wá láti ihò ìgbẹ́, a lè pè ìyẹn ní pé negligence on the part of obìnrin yẹn. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ ká ṣe àbí tí ò yẹ ká ṣe nípa ìbálòpọ̀, a sọ wípé àkọ́kọ́ ni pé obìnrin ò gbúdọ̀ mọ jí lọ mọ dìde lọ yàgbẹ́, mọ dìde lọ mọ tọ̀. Tó bá fẹ́ yàgbẹ́, tó bá fẹ́ tọ̀, gbogbo ẹ̀gbin tó bá fẹ́ ṣe ti ṣe kó tó di wípé o bẹ̀rẹ̀ okó rẹ tó fẹ́ dó. O lè mọ dìde lórí pé o fẹ́ dó kó lọ mọ tọ̀ kó lọ mọ yàgbẹ́. Okó àti òbò òun ló ugly jù nínú gbogbo ẹ̀yà ara. Bẹ́ẹ̀ ọlá àṣẹ tí Ọlọ́run fi síbẹ̀ ni ló ṣe fà tó ṣe wípé kò sí choice fún ọkùnrin àti fún obìnrin, pàápàá jùlọ tí wọ́n bá ti gbéyàwó, tí wọ́n bá fẹ́ bímọ. So òun ni ó dífá fún gbogbo yẹn, but táìmù tó lọ dìde lọ tọ̀ yẹn, ó ti create irritant sínú ọkàn ọkùnrin yẹn. Ẹni tí ò bá wo show yẹn kó lọ wo live stream la fi ṣe ń jọ yẹn. So ìsó tó bá ń wá láti ògbẹ́, obìnrin yẹn gbọ́dọ̀ control ẹ̀. O ò lè máa só gbogbo àwọn fùfú, àwọn ẹ̀gúsí, àwọn irú tó o mọ̀ pé o fẹ́ jẹ, tètè jẹ́ kó o dẹ̀ mọ̀ wípé o ti lọ yàgbẹ́. O ò lè máa fẹ́ máa dó okó kó wá máa ṣe kíni, kó wá máa dìde lọ mọ yàgbẹ́ tàbí kó mọ só. Nínú ọkàn ọkùnrin yẹn o ti damage, o ti cause dirty sínú ọkàn rẹ̀. Torí ó mọ̀ pé òbò tóun fẹ́ dó náà ló fi tọ̀ yẹn. So memory yẹn ó lè affect brain ẹ̀. Àwọn tí wọ́n ń dó ọkọ yín, àwọn side chick tí wọ́n máa ń dó ọkọ yín ta yẹn, àwọn ò ń dìde lọ tọ̀ tán bá ń dó wọn lọ́wọ́ àbí tán bá fẹ́ dó wọn. So yé yín bẹ́ẹ̀ yẹn. So ìyẹn fún ìsó ihò ìgbẹ́, the woman have power and control over that one. Àfobìnrin tó bá kan lẹ̀ dọ̀tí tí ó bìkítà. Bẹ́ẹ̀ ìsó tí ń jáde láti òbò, látojú òbò gangan, irú ìsó yẹn, it is beyond the control of that woman. Torí fistula yẹn ihò láti inú ihò ìgbẹ́ lọ sílé ojú ara ni. So bí àwọn àwọn ìgbẹ́, gbogbo àwọn òórùn tó wà níbi rectum yẹn, tó bá ṣe fẹ́ jáde láti ihò ìgbẹ́ yẹn, because of the pathway, the abnormal pathway tó ti wà created yẹn, atẹ́gùn díẹ̀ máa fẹ́ jáde lọ síbi ojú òbò. Òun ló dífá fún àwọn obìnrin tí wọ́n náà máa ń fi òbò ṣó, tó bá ń dó wọn, wọ́n máa ṣó lójú òbò. Ẹ kíyèsí, obìnrin tó bá experience irú ẹ̀, ẹni tó ti bímọ rí ni. Ni wọ́n sábà máa ń ní, torí gbogbo àwọn agbègbè tí wọ́n ṣiṣẹ́ dé nínú wọn ká lè gbóhùn yá ká gbọ́ tọmọ nígbà tí wọ́n fẹ́ bímọ. Ní báyìí, nígbà tá a sọ̀rọ̀ nípa àwọn òórùn àwọn bad odor yẹn gbà yẹn, gbogbo àwọn point tá a give gbà yẹn pé máa ń fa odor, gbogbo ẹ̀ pátápátá ni a ní àtúnṣe sí, ni a sọ àwọn remedy rẹ̀. Lẹ́yìn fistula yìí nìkan la sọ pé wọ́n kàn máa maintain ẹ̀ ni. So èèyàn tó bá ní obìnrin tó bá yẹ pé time tó bá ń dó obìnrin yẹn máa gba òbò ṣó, ó máa maintain ẹ̀ ni. Is not within the power or the control of the woman. The only thing tó kàn lè ṣẹlẹ̀, then àwọn tó máa ń só látòbò, percentage àwọn tó yẹ pé fistula ló fà, òun ló high jù based on studies. Míì wà tó ṣe wípé bóyá nítorí okó kéré àbí òbò yẹn fẹ̀, then tí ò circle, space tí ó wà yẹn, tí okó yẹn ò circle, tí ò ka tán yẹn, ó ṣeé ṣe kí hair wà trapped, kí atẹ́gùn kó máa gba àwọn ibẹ̀ kọjá. So as a result of that, òun náà lè fa atẹ́gùn. Ṣé ẹ rí n tó ń jáde yẹn gan ìṣe ìsó pàṣẹ atẹ́gùn ni. Air pressure, air ló wà trapped sínú pathway ihò tó wà nínú tí ó jẹ́ kí obìnrin yẹn máa gba òbò ṣó based on nǹkan tí ìwé sọ nìyẹn. So obìnrin tó bá experience irú yẹn, àwọn nǹkan tó lè ṣe àkọ́kọ́, ó lè try láti hold lábíà rẹ̀ pọ̀. Àwọn lábíà yẹn méjì yẹn, ó lè try láti hold ẹ̀ tó bá lè ní oore ọ̀fẹ́ láti hold ẹ̀, so that hair yẹn ò ní mọ jáde much, whereby ó lè fa distraction.
Then another thing, tó bá jẹ́yàn tó lè wọ àwọn pants edible, àwọn pants tó jẹ́ pé ó máa ń níwò ní center, ìyẹn náà tún lè hold ara yẹn díẹ̀. Then ó lè ṣe hot water therapy. Tó bá bu omi sínú pọtí, tó bá original Dettol á bù sí bí tàwọn tán bá ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun, tó bá ń jókòó lé fún àwọn àkókò díẹ̀, fún bí some weeks or thereabout, ó possible kí ìwò yẹn kó wà a little bit blocked. Ṣùgbọ́n fún àwọn tí wọ́n complain pé obìnrin máa ń so látojú òbò during dídó, fistula ni máa ń fà á. Fistula ni. Kò dẹ̀ sí permanent solution fún for now, torí pé ọmọ bíbí is not jollof rice and chicken. So nígbà míì some people experience a lot of things tí wọ́n fi ń nígbà tí wọ́n fẹ́ bímọ, so òun ló máa ń fa ìyẹn. Bẹ́ẹ̀ obìnrin tó bá jẹ́ pé kò bímọ rí, tó jẹ́ pé sisi ni tí ò bímọ rí, tí wọn ì sábà gbojú òbò so, because sísọ ojú òbò yẹn is the air tó ti wà trapped ló fẹ́ jáde. Kò dẹ̀ sí nǹkan tó lè fà á fún obìnrin tí ò bá tí jẹ́ pé ó bá bí ọmọ. So nǹkan tí wọ́n lè ṣe nìyẹn. Wọ́n lè try láti lo hot water therapy. Ó máa jẹ́ kí ìwò yẹn kó dí, then kí irú obìnrin yẹn dẹ̀ máa clean, kó máa tàǹbà dáadáa, because fistula gan apart from pé ó máa mú kóbìnrin gba ojú òbò so, fistula tún máa ń fa òórùn. Because nígbà tá a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ń fa òbò rírùn, a sọ̀rọ̀ nípa personal hygiene, infection, fistula, bleaching, pẹ̀lú promiscuity, pé àwọn tó máa ń ní oríṣiríṣi ọkùnrin tó jẹ́ pé wọ́n faithful sí ọkùnrin kan ṣoṣo, wípé gbogbo àwọn nǹkan yẹn máa ń fa òbò rírùn. Gbogbo wọn la dẹ̀ ní solution sí. A sọ pé àwọn hygiene yẹn kán máa wẹ̀, kán máa tàǹbà, kán máa fọ pátá. Àwọn obìnrin míì wà tá rẹ pátá jọ. Then a sọ wípé àwọn tó ní infection, tí infection yẹn ń fa òbò rírùn fún wọn, kí wọ́n rí dókítà, kí wọ́n treat infection. Then àwọn tó ń bóra, kán má bóra mọ́. Àwọn tó ń ní ọkùnrin tó pọ̀, kán wà faithful sí ẹnìkan. Then àwọn tó wá ní fistula tó jẹ́ pé odor tí wọn fistula ló fà, maintenance ni wọ́n lè máa maintain ẹ̀ ni. Kò sí bí wọ́n ṣe fẹ́ 100% eradicate it, because the whole has been created already. Ṣó yé wa? Ẹ má jẹ́ kí a gbàgbé gbogbo irú àwọn nǹkan yẹn. Ẹ mọ̀, àgọ́ ara ó yàtọ̀ síra wọn. So okó dídó, nǹkan tó dẹ̀ máa mú kí okó dídó rọrùn, òun náà ni àwọn nǹkan yìí. Meanwhile, tí ọkùnrin bá rí gbogbo àwọn nǹkan yìí lára obìnrin, ọkùnrin yẹn ó lè má fẹ́ sọ. Ilé ẹ̀sẹ̀ rí àwọn ọkùnrin míì wọ́n á ní bó ṣe dó tán ló sá lọ. Nǹkan tó fẹ́ ṣe náà ló ti ṣe yẹn. Meanwhile, nǹkan tó mú ọkùnrin yẹn sá lọ, ọkùnrin yẹn lè má fẹ́ sọ. Especially fún àwọn tó jẹ́ pé wọ́n ti bímọ. Èèyàn tó gbé ìbéèrè yìí wá, single mother ni ẹni tó jẹ́ case study, a lot of them. Ẹni yẹn gan ò dẹ̀ tí ì sọ fún mi pé single mother ni, tí mo ti mọ̀ pé ẹni tó ń gbòbò só yìí yóò ti bímọ rí. Pé ó gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tó ti bímọ. So ńgbà tó wá ń gbòbò só bẹ́ẹ̀ yẹn, tí ọkùnrin yẹn bá jẹ́ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú, kò ní kó ń wá ìbéèrè, kó ń béèrè tí ń ṣẹlẹ̀ sí i, yóò kàn déédéé fi ilẹ̀ ni. Because èèyàn tó ti bímọ bí méjì mẹ́ta, tí irú eléyìí tó wá ṣẹlẹ̀ tẹ́ni yẹn tún lọ, yóò wò pé same náà ni wọ́n, àmọ́ gbogbo nǹkan tójú ẹ̀ ti rí lọ́dọ̀ àwọn baby papa rẹ̀. So nǹkan tí máa ń da ìrìn àjò rú bẹ́ẹ̀ yẹn, relationship rú bẹ́ẹ̀ yẹn, ó jẹ́ nǹkan tí ọkùnrin mọ̀ bẹ́ẹ̀ kò ní lè sọ. Báwo ni ọkùnrin ṣe fẹ́ sọ wípé ògbà tó ń do ojú òbò ẹ̀ ń so, mọ̀ jókòó sómi gbóná? Obìnrin yẹn ó lè feel bad kó ní ó insult òun ni. Ṣó yé wa? So that's the reason why tẹ́ pé obìnrin gan gbọ́dọ̀ wá solution sí ọ̀rọ̀ ara rẹ̀. Obìnrin gbọ́dọ̀ mọ̀ ṣóun gan wà okay, ṣóun wà sára òun wà in a good state. Ṣó yé abáhùn? Kọ́mọ́dì yí pé yọ́ wà ní pé àyè ó fẹ́hùn tán ó sá lọ, ṣe tán ó sá lọ. Tó dẹ̀ ní mọ̀ wípé bóyá ìwọ gan ni ara rẹ̀ ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan tó yẹ kí o mú ojú tó. So obìnrin gba ojú òbò so, fistula ni máa ń fà. Ẹ jẹ́ kí obìnrin yẹn kó ṣe àtúnṣe. Then ìsó normal, ìsó léègbẹ́, ìyẹn ò make sense rárá. O ò lè máa dó okó kó máa so. You have to compose yourself. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? Then ẹni yẹn jẹ́ kó yé mi wípé kíní air tó ń jáde yẹn òórùn, pé is not smelling at all. Pé ìyẹn ni ó jẹ́ káwọn mọ̀ pé kì í ṣe òògbẹ́ ní só yẹn ti ń wá ihò ojú òbò ni. Ṣó yé wa? So ẹ jẹ́ kí a ṣe solution. Then àwọn tó bá ní àwọn complaint ìdojúkọ kọ̀ọ̀kan míì, ẹ jẹ́ kí wọ́n rí dókítà, go and see doctor. Ní ìsìn báyìí nǹkan ti ṣòro bò mọ́ra láyé òde òní, àìsàn ní bò mí mọ́ra kí n pa ó tú mi ìta kí n fi ọ́ lẹ̀. So ẹ má jẹ́ kí a gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy, wọ́n ń ta àwọn àgbo tó ń cure infection, because òbò rírùn gan gbà mí infection máa ń fà.
ṣóyé wa báwọn wọ́n ń ta àwọn àgbo infection, wọ́n ń ta àwọn àgbo tí wọ́n mára le, àwọn àgbo tó jẹ́ pé gbogbo nǹkan tá a nílò nípa ìbálòpọ̀ gbogbo ẹ̀ pátápátá ìní Ọ̀yọ́ Model Alternative Therapy ń ṣe iṣẹ́ lé lórí. Dókítà tó mọ̀ nípa tewétegbò, dókítà ìbílẹ̀ ni bàbá tí ó ní ilé-iṣẹ́ Ọ̀yọ́ Model Alternative Therapy. Ẹ jẹ́ á pè wọ́n ká ṣe gbogbo àlàyé fún wọn. Gbogbo àwa tá à ń wá sí DM mi tá à ń béèrè yẹn, nọ́mbà bàbá Ọ̀yọ́ Model ni ẹ jẹ́ á pè. Bẹ́ẹ̀ bá sì wá náà, màá copy nọ́mbà wọn náà fún yín bẹ́ẹ̀. Tẹ́ bá ti pè wọ́n, gbogbo àwọn ìbéèrè yẹn jẹ́ á bi wọ́n léèrè. Ṣóyé wa gbogbo tá a bá fẹ́ rà náà kò síbi tá a wà. Even outside Nigeria, London, US, Canada gbogbo ẹ̀ ni wọ́n ń send ọjà sí. Bẹ́ẹ̀ ni a sì rí wípé àlàáfíà yóò tó ara wa. Nọ́mbà wọn ni 08068220707 08068220707. Ọ̀yọ́ Model Alternative Therapy ibẹ̀ la máa já sí. Ẹ jẹ́ kí a ṣètọ́jú ara wa. Then gbogbo àwa tá a bá jẹ́ ìyàwó ilé àbẹ́yìn tẹ́ bá jẹ́ ìyàwó ilé, ẹ ṣe ẹ̀dọ̀ okó déédéé. Àwọn àǹfààní ìbálòpọ̀ gbogbo ẹni tó bá wà lórí péèjì yìí tó lòun ò mọ àwọn health benefit of ìbálòpọ̀. Gbígbé èèyàn máa ń waste data. Kí lẹ wá ń wá bí sí? Kò sí ni béèyàn ò ti ẹ̀kọ́ gbogbo nǹkan. At least ọ̀sán àti ẹ̀ yóò mọ health benefit. Lọ́kàn náà fẹ́ ṣe quiz competition ní ìsìn. Kò sẹ́ni tí ò yẹ kó lè sọ at least 5 benefit of ìbálòpọ̀ lórí ìkànnì. Gbogbo ẹni tó bá wà lórí péèjì tí ọmọ lẹ́ẹ̀ ni 1 or 2 things. Gbígbé èèyàn bá ń kàn waste data ni. So ẹ jẹ́ kí a mọ àwọn àǹfààní yẹn ká sì ṣe àmúlò rẹ̀ fún àwọn tí wọ́n bá ti ní ẹ̀tọ́ sí. Even kọ́ ọmọ tí ìgbéyàwó gan, there is no knowledge that is lost. We are learning every day. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ kí èèyàn tó bá jẹ́ ìyàwó ilé kí wọ́n dó ọkọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn a rí wípé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ àwọn program wa ìgan gbogbo wọn wàhálà pé ẹnìkan ó mọ ọkọ rẹ̀ ó gún pa ó dáná sun ó gé ọkọ rẹ̀ ó bẹ́ ọkọ lórí gbogbo nǹkan yẹn ti reduce to some extent. Àbí obìnrin mélòó lẹ tún ti rí tán ní ó dáná sun ọkọ rẹ̀ ó gé ọkọ lóko ó gún ọkọ lọ́bẹ. The things you see we are getting positive results. You understand? So God is helping us. Ẹ jẹ́ ká mọ àwọn àǹfààní àti àmúlò rẹ̀. Kí láǹfààní nǹkan téèyàn ní? What I have that I don't use, I don't benefit from. You're not trying to acquire it. You're not trying to look for it. You already have it. You understand? So ẹ má jẹ́ kí a ṣe àìbìkítà. Ká má hùwà àìbìkítà sí ẹ̀bùn tí Ọlọ́run fún wa. Then àwa tábà sí tí ní ọkọ tàbí tábà tí ní ìyàwó, ẹ jẹ́ ká dúró. Nípa níní ìmọ̀ gan nípa àwọn nǹkan yìí gan, ó lè mú oníkálùkù correct ways that I want to do this thing the right way. Ṣóyé wa God will help us. Ẹ má jẹ́ kí a gbàgbé ọjọ́ tá a bá máa ṣe live stream. I'm going to create awareness for it. Thank you so much, guys.